Honorable Boyega Lawalisa, ẹran tí mo sọ lórí Galaxy lọ́jọ́ ọjọ́ sí àti fẹ́ tó 35 years. Mo ní kí ni bára fún bàbá. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe bínú, mo sọ́rí fáwọn tí ò ní bàbá wọn. Ẹ̀yin tẹ́ ẹ tí bàbá yóò tí bàbá yóò tí kú ẹ kú oríire. Ṣùgbọ́n wà tá ní bàbá ẹ gbọ́dọ̀ lé kú ẹ̀yìn. Ọ̀nà ìbùgbọ́ yẹn kà láwa nínú kí ni márùn-ún bàbá. Ọ̀tọ̀rìsì kì ní márùn-ún yẹyẹ. Goye Gaza kì ní márùn-ún bàbá. Kì ní márùn-ún kì ní márùn-ún kì ní márùn-ún kì ní márùn-ún bàbá mi ìdílé. Executive Assistant, Authority, Gómìnà, Excellency Ṣèyí Mákindé Lọ́láyọ̀mí, Lọ́láyọ̀. Gbóyèga Lawal rẹ̀, ọmọ olóyè òkè ìdàdà, tímọ́tímọ́ gbẹ́gùn ṣẹ́jú ní omi, tipẹ́tipẹ́ aláyọ̀ gidi, wọ́n ti Ṣèyí Mákindé. Èjì ni a ṣe yìí lò ní tèmi gómìnà nínú gbogbo ọ̀yọ́. Èjì ni a ṣe yìí Mákindé ṣe dáadáa. Láwa ṣe tó pa orí tí wọ́n ti lọ nísìnyí. Mákindé lọ́la ìyọ̀mí. Lórí tuntun tó kọ zero. Àánú làwọn nígbà gbogbo ọ̀yọ́. Gómìnà Adúgbò Ọ̀rẹ́ Honorable Gbóyèga Lawal ti wá dára. Ọmọ màmá rere tó ṣẹ̀ṣẹ̀ rere sọ̀rọ̀. Honorable so ẹ̀yin náà ẹ̀ ní màmá. Tímọ́tímọ́ olúwayé olúwa ṣí lọ ní dáadáa nìyẹn. Ẹ bá mi kí gbogbo ẹgbẹ́ àtúrò sí ṣọ́kò márùn-ún. Júnior pé láti kàlù wa kí ló bá ìsìn àti kéèké.